Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ kúrọ̀lẹ́ níbikíbi tí òǹkàlùkù wa bá wà lákòókò yìí. Orúkọ tèmi ò yí padà, ọmọ Bòrèwó, ayé kò tọ́ náà ni èmi ń jẹ́. Ṣé rí ọ̀rọ̀ tó ń jà nílẹ̀ yìí tó dàbẹ̀ ni pé ó so ọlọ́gbọ́n kọ́, ó fẹ́ so aṣiwèrè. Ṣé rí láàrin bíbí tá bí ni àti kíkú tí ẹ̀dá kú lè tàyà ń pè ní birth and death. Àwọn ọ̀rọ̀ kan wà láàrin ẹ̀, ara ẹni sí wà pé oníkálukú ló ní ráì láti choose justice tó bá wù ú. Mi ní lọ jìnnà lórí eléyìí, màá kàn sáré lọ síbi tí mo ti fẹ́ eat gangan ni. Ṣé rí rògbòdìyàn eléyìí tó wá mi ìlú Èkó dìgbòlò tó di pé ó gba orí social media kan yìí, àpẹẹrẹ wípé Ọlọ́run fẹ́ràn Yorùbá lọ́pọ̀lọpọ̀ ni. Tí Ọlọ́run ò bá fẹ́ràn Yorùbá kí eléyìí kó wáyé, ó ṣeé ṣe ká má tí kí Yorùbá mọ̀ wípé àwọn kan tún wà tó jẹ́ pé gbogbo ìpinnu wọn òun náà ni láti gba ilẹ̀ Yorùbá kó lọ́wọ́ Yorùbá tí ṣe ìlú Èkó. Ètò sì jẹ́ kí lè wáyé ni wípé ó fojú hàn nínú ètò ìdìbò ilé tí wọ́n dì lọ yìí nígbà tí Peter Obi tó na Tinubu mọ́lé. Ṣé rí látìgbà tí Yorùbá ti ń dìbò, torí pé ìtàn ò níyé sọ̀rọ̀ ẹ̀ àfẹni tí ò bá fẹ́ wá ìmọ̀ wá ìtàn débi tí èèyàn wá ìtàn dé lókù. Yorùbá ti ń ṣe ètò ìdìbò láti 1922 kí Ìgbò tó bẹ̀rẹ̀ gan. Haúsá Fúlàní àwọn bẹ̀rẹ̀ ètò ìdìbò wọn ní 1959, eléyìí tó so wá pọ̀ gangan tí ṣe ètò ìdìbò láyé tí wọ́n bẹ̀rẹ̀, tí ó jẹ́ pé ó náà ní ètò ìdìbò tí gbogbo owó jọ di papọ̀. Ṣé rí Yorùbá ní tí ìdí ò bá là èèyàn ò kì í ṣu. Àwọn èèyàn ò dìbò fún Peter Obi o, àwọn èèyàn ò dìbò fún Labour Party o. Peter Obi gangan tó gbé party yẹn gangan dá lórí òun àwọn èèyàn dìbò fún. Látàrí bó ṣe pull movement party yẹn ni èèyàn gangan òun làwọn èèyàn dìbò fún kì í ṣe party. Tí ọmọ Ìgbò tó pe rẹ̀ ní road roy àbí road vivo tó bá wà rò pé òun lè lo advantage yẹn láti gba ilé kó wọ́n tara wọn ni. Nílẹ̀ Yorùbá kí ọmọ Ìgbò sì wá olóhùn fẹ́ wá jẹ gọ́fúnà. Àbùkù ńlá ti dé, ẹ̀tẹ́ ti dé. Ṣé rí ọ̀nà kan tí ṣe ọ̀nà àbáyọ òun náà ni Yorùbá nation. Lélẹ̀ táwa òdẹ̀ yìí táàdẹ̀ yìí pinnu padà ń bẹ̀. Ṣùgbọ́n kíní kan mo fẹ́ kó yé gbogbo ọmọ Yorùbá pẹ̀lú ohun tí mo fẹ́ sọ yìí, ẹ má tààmì ẹ̀sìn kankan míì. Tó mọ̀ pé ẹ̀yin kan wà tí ń tí a mọ̀ sí ẹ̀kọ́ ọgbọ́n àti ìmọ̀ òye dáadáa tẹ́ padà wá times ẹ̀sìn pé ṣé ọmọ Bòrèwó náà ti dolóṣèlú? Ní ìdólóṣèlú. Yorùbá sì bọ̀ àbí eléèbó bọ̀ wọ́n ní prevention is better than cure. Àwa Yorùbá la máa ń ja ìjà àjàdíjú pé ibi tí mo ń lọ rèé, àwa bẹ̀rẹ̀ sí ní jà ní wẹ́ni wò ní ro tó tún lè jẹ́ aburú tó wà ń bẹ̀. Tẹ́ bá wò dáadáa nígbà tí ọ̀rọ̀ election yìí ń lọ, tẹ́ bá wò the rate tí agitation àwọn IPOB, tẹ́ bá wò bó ṣe die down, ẹ ní ọgbọ́n pé wọ́n die down agitation wọn láti lè wò pé bóyá Obi lè wọlé, bí wọ́n ṣe máa ń ṣe ní gbogbo ìgbà tí ọ̀rọ̀ election bá ti dé nìyẹn. Wọ́n á die down agitation wọn. Àwa Yorùbá ó yẹ ká kọ́ ẹ̀kọ́ díẹ̀ látara bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwa Yorùbá one way traffic ni wá, ibi tá a bá ń lọ náà la máa ń gbajúmọ̀. Kí ìrò wípé ó ṣe é ṣe bá ṣe ń lọ ká pàdé roundabout. Ká pàdé roundabout yẹ pé ọ̀nà mẹ́ta àbọ̀nà mẹ́rin ló yà sí ká ti wá plan ṣáájú ká tó débi tí roundabout yẹn wà. Tá a ti yà bóyá ọ̀tún ní káyà sí ni bóyá ó sì ni o. Kì í plan bẹ́ẹ̀. A kàn máa lọ ni. Election ti wáyé, gbogbo ìgbìyànjú wa ní pé election ò ní wáyé, àmọ́ election ti wáyé. Ẹ wò ó, òwe ni màá fi parí ọ̀rọ̀ yìí láti lè yànnàná tí mo fẹ́ sọ. Aláboyún bímọ. Wọ́n sì ná ọmọ inú ẹ̀ yìí, wọn ló ti kú. Ó wá ń jẹrora. Kómídè kórí, àkọ́kọ́ gbìyànjú kí aláboyún yìí kó bí ọmọ òun láyọ̀, bóyá pa operation ni o, kó ṣàrí pé a gbé ọmọ ẹ̀ jáde nínú ẹ̀ láyà tàlàáfíà.
kára ó tu aláboyún ká tó wá mọ̀ tá padà wá ṣe. Ibi tó yẹ ká wá Yorùbá, ibi tó yẹ ká dúró sí rèé. Wọ́n ti dìbò election, ẹnìkan ti wọlé gẹ́gẹ́ bí ààrẹ. Ṣùgbọ́n tá a bá ṣọ́ra, tá a bá jẹ́ kí èkó kó gbọ́mọ wa lọ́wọ́ látara wípé a fẹ́ gba Yorùbá nation, ó ṣeé ṣe kí omi ó tẹ̀yìn wọ ọ̀gbìn wa lẹ́nu. Yorùbá nation tá a fẹ́ gbà yìí, ìlú Èkó ń bẹ ń bẹ, ìlú Èkó ò dá yàtọ̀ ń bẹ rárá àtọ̀. It's part of our state and it's part of our city. Tá a sì mọ̀ wípé wọ́n ṣẹ̀ wá láti ìlú Ilé-Ifẹ̀ ni. Àwọn Àwórì gbogbo wọn ṣẹ̀ wá láti ìlú Ilé-Ifẹ̀ ni. Ọlọ́fin wọ́n ṣẹ̀ wá láti Ilé-Ifẹ̀ ni. Ìtàn pọ̀ ń bẹ yẹn náà. Ṣùgbọ́n a gbọ́dọ̀ rí wípé adílé wa mú sísìn. Prevention is better than cure. Ẹ jẹ́ ká prevent city wa tí àwọn kan fẹ́ gbà mọ́ wa lọ́wọ́ látara resources tó wà ń bẹ. There is no doubt about that Yibo have contributed massively to the development of Lagos. Not only Yibo, even including the British, including Hausa, including we Yoruba self, we have contributed a lot to make sure that state remain the giant state in Africa. It is not only Yibo. But why is it Yibo wanted to take over the land that is not belong to them? Is it possible for me as a Yoruba man to go to Onitsha and say, I want to take over the Onitsha? It is not. There is something that is very clear that we need to iron out with all this Yibo stuff, Yibo this, Yibo that. These guys have spoiled everywhere. Go to the other country. They know them very well. In China, in UK, in US, in UAE, in Kenya, in everywhere. They know them very well with their bad attitude and character. That is the reason why the separation of that country is the most paramount that we need to fight for, that we need to work in. But kó tó di pa wá gbà á, olójú ò ní lajú ẹ̀ sílẹ̀ kí tàlùbọ̀ kò wọ́ ni Yorùbá ń wí. A ò gbọ́dọ̀ lajú wa sílẹ̀ kí tàlùbọ̀ wa kò wọ́. A ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. A gbọ́dọ̀ make sure pé a protect every city tó bá yẹ ká protect gangan ni láti lè jẹ́ ká lè rí ilé dé sí. Tá a bá ta Èkó fúnran Yíbò níbo gangan la fẹ́ padà dé sí. And then màá wá sọ eléyìí pé kí Sanwó-Olú tó bá padà wọlé or anybody apart from that ọmọ Yíbò, whether the PDP, whether the APC, there is something tó wà very very important tó yẹ kí wọ́n ṣe lÉkòó. They should go back to that. Kí wọ́n make sure pé that thing pass to the law in House of Rep lÉkòó. You don't have the right to own the land in Lagos. No, but you have the right to own the property. You can only hold the property, not the land. Ẹ lọ wo other country, developed country. Tó bá jẹ́ state tó wà very fighter bẹ́yẹn ní tí wọ́n sọ fún ẹni pé you can only hold the property, not ó bá ra ilẹ̀ yẹn ní 70 million. Kó o fi kọ́ property lé lórí property yẹn ló ní o ò nílẹ̀. Ilẹ̀ ó yálẹ̀ lónìí kì í máa bí 100 years, máa bí 200 years, but ó ilẹ̀ tó ra yìí o kì í ṣe wọ́n ló ní. But property tó gbé sórí ẹ̀ ní tiẹ̀. Ó yẹ kí wọ́n ti fi òfin yẹn múlẹ̀ pé government hold the land in Lagos. When you buy it from the owner or from the family, you can only hold the property on that particular land, not the land itself. Lagos is one of the biggest states. So yẹ pé òun ni heart of Nigeria. And then there must be a strictly law that will restrict the stranger to claim our land. Tẹ́ bá ti ṣe, you guys should start doing it now. If you don't put that into the law, do it now. Ẹ má wo selfishness tara yín nìkan. Ẹ wo disadvantages tí kìíní tó máa kó bá àwọn generation tí ó padà máa wá nígbà tí ẹ̀yin bá lọ tán. Ẹ wo aburú tí kìíní yóò padà máa dá sílẹ̀ nígbà tí ẹ̀yin bá lọ tán. Tí kì bá ṣe presidential election tó jẹ́ ká mọ̀ pé ewu ń bẹ lóko ló ń gẹ́, gbogbo àwọn èèyàn onídìde.
And they look at it, from right, from the left, from the center, from the corner. People are standing up to know that Lagos State is not belong to Igbo, and there's no mass land. But the Igbo are still claiming, they still believe that they hold the Lagos. Some even said Oba of Benin is the one who hold the Lagos. No, there is a story about that. Oba of Benin met people in Lagos in 1888. There is a lot of story when he came. And it's not even the old Ogodomi Gogo. Because there is a stories who pertain this. Oba of Benin, he came to Lagos for a business trip through the slavery era. It's a long story. And then the Oba of Lagos, it's not Oba, it's a Dumata Oba, and he married an Igbo woman. Àwọn ìtàn náà pọ̀ bẹ́ẹ̀ tó sọ nípa bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n a ò gbọ́dọ̀ lajú wa sílẹ̀ kí ta ló bọ́ kó wọ́ o. Eléyìí ni just short ìkìlọ̀ tí màá sọ fún gbogbo ẹ̀yin àgbààgbà ìlú Èkó, gbogbo ẹ̀yin Lagosians pé ẹ má jẹ́ kí Èkó kó bọ́ sọ́wọ́ àjòjì o. Ẹ má jẹ́ kí Èkó kó bọ́ sí ọwọ́ àjòjì. Tí àjòjì tó bá gba Èkó, ọmọ onílé ó padà wá di ẹrú ni. Tí àjòjì tó bá gba Èkó, ọmọ onílé ó padà wá di ẹrú. Ẹ jẹ́ ká rántí àwọn Haúsá lónìí, níbo ni wọ́n wà. Ẹ jẹ́ ká rántí àwọn Haúsá tí wọ́n ní Kano, tí wọ́n ní Kaduna, tí wọ́n ní Zamfara, tí wọ́n ní Maduguri, níbo ni wọ́n wà lónìí. Wọ́n ti padà dẹrú àwọn Fúlàní. Nígbà tó jẹ́ pé ìfẹ́ àfẹ́jù tí wọ́n fẹ́ Fúlàní láti lè jẹ ọba lé wọn lórí, Fúlàní ti gbalẹ̀ wọn. That's nothing like Hausa anymore. It is Fulani. Do you still want that to repeat in Lagos? And then these people are so gullible, even mention that they want to take Ibadan. Can you imagine that insult? Is it because we are accommodating, we are loving people? We love people around us, even though we love them more than our own thicker blood personally. But despite that, to appreciate what we have been done for them, now they want to pay us. And I don't forget this. Since the independence, even before the independence, Yibo have never in their life voted for Yoruba. Jakande try as much as possible to give them the virgin land, which is called Alaba Market today, in order to please them to vote for Awolowo. But they didn't vote for Awolowo. Awolowo also did the same thing to put another market called Jankara Market in Lagos. He gave them a land to have their own market in order for them to please them so that they can vote for Awolowo in Lagos. But instead of that, they vote for Igbo. They disappointed Awolowo. They didn't vote for Awolowo. It is history that we need to trace to see how these people are so bad and are so wicked human beings. The same thing when it comes to Bola Ahmed Tinubu. I'm not supporting him, but there is a fact that we need to iron out in this issue. Forget about whether I'm fighting for Yoruba nation. No, Bola Ahmed is too, he's also Yoruba. He did everything possible to please these people. He even allowed them to be the part of his cabinet. For Yibo to become House of Representatives in Lagos, it is Bola Ahmed Tinubu brought them into the politics of Lagos. He bring them together into the politics of Lagos in order to satisfy them. They have people in House of Representatives in Lagos. They have, even though there is one theater guy, he also one of House of Representatives Lagos. Even though there's even this guy called Badebo Vivo is also part of House of Representatives in Lagos. It is just for them to pay him back the good thing that I've did for them. But when the election came, they disappoint him. Yibo in their history
Go and read history very well. Don't just fight unnecessarily. Go and read what history. Igbo have never voted for Yoruba for once. Every candidate thing that we did for them, starting from the Awolowo to Jakande to Abiola, even though to Tinubu present, Igbo have never voted for Yoruba. They would rather voted for their own blood brother. It is we Yoruba that will lift our brother and vote for the stranger. The only thing we will be saying, kí ló ṣe fún mi now? Kí ló ṣe fún mi? Then what that Igbo did for you? Are they not in the same category? What he did for me, kí ló ṣe fún mi? Then that Igbo that you voted for, what that Igbo did for you? Even though those who are living in their state, what they did to them, have you ever asked them? We need to, this generation need to think in the right sense. Our generation need to think straight, not to follow this issue of pátápátá la fọ́jú, kùtàkùtà la dẹ́tẹ̀, ojú àfọ̀fọ́tán, ìjà ló máa ń dá sílẹ̀, and that is the truth. When you close your eyes completely, definitely the fight will start continuing. But when you fight little, you just remember, when this fight, this is my brother. If I fight to death with my brother, then the stranger will inherit my property. No, this is time of help. Let me help him to achieve his aim. Then àwa padà wá ronú wò. The Bible, the Quran, the Ifa said, don't pay evil with the evil. Why is it that we want to pay ourselves with evil by the evil? At least, ọmọ ẹni ò ṣe díbẹ̀bẹ̀ rẹ̀ ká fi lẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì. Let's just start rethinking of our own ideology to make sure that we work together with our enemy in Yoruba. It's better than enemy in Igbos, Hausa, Fulani. Your Yoruba enemy will one day think that he's doing a bad thing and that he will repent. And then whatever that is taken, whatever tó bá wù kó ṣẹlẹ̀, ó máa padà wá ná sílẹ̀ Yorùbá ni. Tó o bá ti fi Igbo síbẹ̀, you go to Anambra, Owerri, Onitsha, and spend the money. Ẹ jẹ́ ká ronú wò. Ẹ má jẹ́ ká fi wàdùwàdù rédà lórí ikọ́, because tá a bá dán wò, ó ṣeé ṣe kó bẹ́ni lórí. Yorùbá sì bọ̀, wọ́n ní àbọ̀ ọ̀rọ̀ lásọ fún ọmọlúàbí, tó bá dénú ẹ̀, wọ́n ní yóò dòdìdì. Èkó ni tèmi àti yín o. No matter what we are fighting for today, our land is still remain our land. Our city is still remain our city. Our heritage still remain our heritage. We shouldn't allow the stranger to take over our property. We must make sure that our property remain our property in our hand, not in a stranger's hand. This is very important that we need to think about. Yorùbá ò ní dàrú, Yorùbá ò ní bàjẹ́, mi ò sì ní nínú ìgbésí ayé tèmi, màá lò gbogbo tí mo bá ní níkápá, màá lò láti fi ran ìran mi lọ́wọ́ ni, màá lò láti fi gbé ìran mi ga ni, màá lò láti jẹ́ kí ìran mi kó tẹ̀síwájú ni. Mi ò ní lò láti ṣàbúrú sí ìran mi o. Ẹ jẹ́ ká ronú wò, Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Èkó, gbogbo ẹ̀yin ará Èkó, ẹ jáde, ẹ make sure pé Èkó ò bọ́ lọ́wọ́ Yorùbá. Ẹ má gbàgbé gẹ́gẹ́ bí tí mo sọ, èmi ò dìbò, mi ò sì níbò òdì, bí kì í ṣe pé mo ń wá separation kí orílẹ̀-èdè Nàìjíríà kó pín, kí Yorùbá kó dá dúró. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń dìbò tó jẹ́ pé àdúrà tiyín ló ń gbà lọ́wọ́lọ́wọ́ báyìí, àdúrà tiwa náà padà bọ̀ wá gbà o, tílẹ̀ Yorùbá yóò dúró. Àdúrà tiyín tó ń gbà lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ má fayọ̀ fọ́, ẹ má ṣe kí ni o, ẹ má fi ayọ̀ fọ́. Alákìísà tó ń jó lóru, ó pẹ́ títí ilẹ̀ ó mọ́, ó dọ̀la. Ẹ jẹ́ ká ṣe eré.